tó bá sọ fún Quadri lọ́dún 2023 pé lẹ́yìn bí Peter Obi tí gbogbo àwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára bó ṣe gbárùkù títọ́ wò pé akọni ọmọ wò rèé, tó bá sọ fún pé ìmí èèyàn tí kì í ṣe tiẹ̀ la máa gbá látàárọ̀ ṣúlẹ̀ ní Kirikiri, Quadri àmánirọ́ ni. Tó bá ń jẹ́ ó di mímọ̀ fún pé Kirikiri ló máa lo gbogbo ìgbésí ayé ẹ̀ fẹ́ṣẹ̀ tó mọ̀ ń pa ẹ̀, anilá kò jẹ́ jóun. Orí yeye ní mògún ta ìṣẹ̀ ló pọ̀. Quadri Yusuf Alabi, ọmọ ọkùnrin ọjọ́sí lọ́dún 2023 tó dúró gidigba síwájú mọ́tò Peter Obi Labour Party táwọn èèyàn ń béèrè pé ta gan lọmọ yìí. Ǹjẹ́ ẹ mọ̀ pé DPO Amọ̀kòkò Police Division òun ló wá sàdúgbò wọn tó kó Alabi táwọn tọ́ọ̀gì àdúgbò ẹ̀ sọ pé ó hùwà burúkú. Wọ́n mú gbogbo wọn, wọ́n kó wọn dà ságọ́ ọlọ́pàá. Látọ̀gọ́ ọlọ́pàá ó dọ̀gbà ẹ̀wọ̀n lórí pé wọ́n ló digunjalè, ó sì mọ̀ ń pa ìdigunjalè náà. Gbogbo nǹkan tí mò ń sọ yìí ló wà lákọọ́lẹ̀ nínú ìwé ìròyìn Platform Times. Kì í ṣe ọ̀rọ̀ tí mò ń sọ látorí, kì í sì ṣe àhesọ ọ̀rọ̀. Àwọn akọ̀ròyìn Platform Times ló ń jẹ́ ó di mímọ̀ pé Quadri Alabi ó ní bóun ṣe dọ́gbà ẹ̀wọ̀n. Ojoojúmọ́ lòun sọ fún wọn pé òun ò mọ nǹkan kan pa gbogbo nǹkan tó mòun wá ṣe lọ́gbà ẹ̀wọ̀n yìí. Látàárọ̀ ṣúlẹ̀ wọ́n á ní kóun máa gbá gbogbo imí táwọn èèyàn bá lò. Ìyẹn lòun máa fọ̀ látàárọ̀ ṣúlẹ̀. Ó ní ìyà tí wọ́n fi ń jẹun nìyẹn lójoojúmọ́ torí pé òun ò lówó tóun fẹ́ fún àwọn wọ́dà. Kò tún wá tán síbẹ̀ ó tún sọ̀rọ̀ yìí lórí tẹlifíṣọ̀nù channels láti jẹ́ kó yé eyín pé lóòótọ́ ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ṣebí Quadri Alabi ọmọ jẹ́jẹ́, òun ló máa ń ta ẹja, á gbé lọ fáwọn oníbàárà ẹ̀, á tún padà kí wọ́n tó mú. Ó wá ní lọ́jọ́ kan báwọn area boys àdúgbò àwọn ṣe wá bóun nìyẹn pé ìwọ bọ́ síbí, ìjà wo ló ń jà, kíní kan lòun ṣe. Òun ò mọ tẹ́ ń sọ yìí, òun ò mọ kankan. Jẹ́jẹ́ òun lòun lọ, lòun bá dúró ní kíá àwọn ọlọ́pàá ti gbé òun. Wọ́n lòun wà lára àwọn ẹgbẹ́ tó ń jí fóònù, tó ń jalè, tó ń da gbogbo nǹkan rú. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti kó òun máwọn àgbàlagbà ọkùnrin tóun ò tiẹ̀ mọ̀ rí. Ó níbi tí wàhálà òun dẹ̀ ti bẹ̀rẹ̀ rèé o. Láti ìgbà tóun ti dúró síwájú mọ́tò Peter Obi lọ́dún 2023 táwọn èèyàn ti rí òun tó fún òun lówó pé Peter Obi o, ìwọ̀nba ṣéǹjì tí o fún ọmọ yìí gbogbo wa ló yẹ ká pín. Wọ́n wá lọ bá ìyá Quadri pé ìyá Quadri ẹ fún wa lówó. Ìgbà tí ìyá Quadri sọ pé kò sówó kankan tóun fẹ́ fún yín o torí pé ọmọ òun ló wá owó yìí, ọmọ òun dẹ̀ sì gbọ́dọ̀ lọ sí ilé ẹ̀kọ́ ni. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ìwọ fi wọ́n lẹ̀, ṣèbí náà wọ́n ń jó ni kíní kan. Ó ní ìyá àwọn àwa máa bèèrè pé tó bá jẹ́ pé wọ́n yìnbọn pa ọmọ òun lọ́jọ́ náà àbí Peter Obi ò dúró mọ́tò ẹ̀ gbá ọmọ yìí, ṣé gbogbo wọn máa sọ pé ẹ pẹ̀lẹ́ ìyá Quadri ikú mà dóró, ṣèbí nǹkan máa sọ nìyẹn. Torí pé ìyá Quadri ò fún wọn lówó lọ ti bẹ̀rẹ̀ sí ní dènà dé o. Ó ní bóun ṣe wà lọ́gbà ẹ̀wọ̀n yìí kò síjọ́ kan tóun ò sọ rí pé èmi ò mọ̀ ń pa nǹkan tẹ́ ni mo ṣe yìí o, èmi kọ́ o, ṣèbí Quadri Alabi nìyẹn. Torí pé àwọn èèyàn gbárùkù tí wọ́n mà ní ó jáde ní Kirikiri, àwọn ọlọ́pàá tí wọ́n kọ̀ tí wọn ò ṣèwádìí wọn fínífíní ń kọ́ o. Kí ló ṣe fún DPO Amọ̀kòkò? Kí ni iléeṣẹ́ ọlọ́pàá ń sọ sọ́rọ̀ yìí? Ṣé ẹ rántí pé mínísítà fún ọ̀rọ̀ tó ń lọ láàrin ìlú àtàwọn ọgbà ẹ̀wọ̀n yẹn, Minister of Interior Olúbùnmi Túnjí Òjó ti sọ pé ìdá 60 nínú 100 àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n ló jẹ́ wípé ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ wọn ò tiẹ̀ sì gbé wọn déwájú adájọ́ débi wípé wọ́n fẹ́ wá rojú ẹnu wọn. Àwọn kan tó wà láàrin wọn lẹ́yìn àwọn ìdá 60 yìí tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n fẹ́ san owó kéékèèké ni kí wọ́n bá fi wọ́n lẹ̀kọ́ máa lọlé. Àmọ́ wọn ò rówó ìsan lọ ṣe ń jìyà lọ́gbà ẹ̀wọ̀n. Àwọn tó wà lẹ́wọ̀n gan tó yẹ kó máa jìyà gan wọn ò fi bẹ́ẹ̀ pọ̀. Ṣé ẹ ti rí pé nǹkan ń ṣẹlẹ̀ nílùú wa yìí? Quadri rèé, ọ̀rọ̀ ẹ̀rẹ́ ń ta. Àwọn tí ò ń ṣe Quadri ń kọ́.
àwọn tọ́lọ́pàá ń gbé tó jẹ́ wípé wọn ò mọwọ́ wọn ò mẹsẹ̀ àwọn ẹbí wọn mọbi tó wà dé níyìí ọmọ ẹni kú ṣe bá sànjọ ọmọ ẹni nù lọ di sìn ẹbí ẹlòmíì ò mọbi tó wà àgọ́ ọlọ́pàá ló sì wà látàgọ́ ọlọ́pàá wọn ti ní kó lọ sẹ́wọ̀n fún ẹ̀ṣẹ̀ tí ó mọ̀ fún nǹkan tí ó mọ̀ kí la wá fẹ́ ṣe báyìí orin wo la fẹ́ kọ sígbẹ̀dù yìí ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV ṣọlọ́pàá la máa mú ni àbẹ́tò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà tí ò dáa ni àbí àwọn ọmọ kéékèèké àtàwọn ọ̀dọ́ tí wọ́n wà láwọn agbègbè tí wọn ò rí nǹkan jájẹ bẹ́ẹ̀ lọ títí ṣé báyìí náà ni gbogbo wọn á máa jìyà torí pé wọn ò lówó lọ́wọ́ ṣé orúkọ rere kò wá fẹ́ sàn ju wúrà àti fàdákà lọ mọ́ ni ìbéèrè rèé o ìdáhùn ẹ bá wa fi sí comment section ẹ ṣe fún fẹ̀tẹ̀ ní sí wa o like comment àti shares yín pẹ̀lú subscription yín òun lọ́lá tá a fi ń mí ìfẹ́ wa á túbọ̀ dálẹ̀ àwa la máa wá ẹ̀yin la ó máa bá Dámilọ́lá Ayépọ́lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi. Èwe ń jẹ́ egbò ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́ àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀ lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ìwé àtẹ̀gbò lé lọ́wọ́. OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́ ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA herbs and shrub spices ni yóò fi wí àtẹ̀gbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọ́lẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. ẹ máa pe 09150491169. OEA herbs and shrub spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣé mi o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣé appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ á kí. Dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ á kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálẹ̀ yẹn wá, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe Never. láyé, igi kan ò lè dágbó ṣe Ibo. rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. Ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ Ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K Ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lónìí ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin oní
supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo fámílì ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi